Kéwàyùálà ìwọ tí mo dúró àgbà. Allo Skelly ọmọ ọ̀dọ̀ àgbà di ginger mi ogun. Please come daddy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elaboru elaboyi hallelujah ọmọ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, tí tẹ́ fi ń tẹ́tí sí mi ò ní di mojúbà àkọ́dá ìbá ṣẹ̀dá o. Ẹ̀yin ènìyàn mi mo fẹ́ yọ̀ǹda àgbo to cleanse bad luck láti cleanse láti wẹ bad luck kúrò lára wa. Gbogbo èèyàn tí ó ṣì ìpọ́jú tọ́nà dímá tí ogun ò sábà jẹ́ fún wọ́n try àgbo yìí wò kàn try rẹ̀ wò wàá kan sára sọ́lọ́run ọba Elédùmarè. Ewé a máa jẹ́ fún wa, egbò a máa jẹ́ fún wa o. Kí ni tí ẹ ò bá mi lò ó yá ẹ máa tẹ̀lé mi ká lọ, ẹ máa bọ̀. Ọmọ Ọ̀jàgbá aborúbọyè ẹ̀làbọ̀rú assalamu alaikum hallelujah. Ẹ bá ń súnmọ́ bí gbogbo wa la mọ ewé yìí. Ẹ súnmọ́ bí dáadáa kàmẹ́rà wa. Gbogbo wa la mọ ewé yìí, kò nídìí àṣẹ̀ṣẹ̀ ń dárúkọ rẹ̀. Ẹ̀yin ní mímọ̀ bẹ́ẹ̀ ṣe ń rí báyìí ti mọ orúkọ ewé tí ń jẹ́. So ẹ má jà wulẹ̀ dárúkọ rẹ̀, ewé àkókò ni. So ewé yìí bẹ́ẹ̀ ṣe ra ń wò àlùbáríkà tó ń bẹ lára ewé yìí ó pọ̀ gidi gan. Àlùbáríkà ńlá. Ewé tẹ́ wá ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ àǹfààní tí ewé yìí ń ṣe. Nígbà níjọ́sí láìpẹ́ yìí mo ṣe ìwúlò rẹ̀ bí a ṣe ń lo ewé yìí. Mo sọ ìwúlò rẹ̀ nígbà pé bí a ti pọ́dún kan sẹ́yìn. Ṣùgbọ́n ewé tẹ́ ń wò yìí àlùbáríkà ewé ni. Bẹ́ẹ̀ sì ń wo ewé yìí bí wọn bá rí ewé yìí wọn kì í joyè o. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ewé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn bàbá máa ń lo ewé yìí fún ní ayé ọjọ́. Yálà èèyàn tó bá wà tí bóyá àlùjànnú kan ń dáyàn láàmú nílùú, tàbí wọ́n kó fìrí pé ẹ̀mí àìrí kan ń dá ìlú láàmú, wọ́n á ní kéèyàn já ewé yìí kéèyàn fi kọ́ ẹnu ọ̀nà àbáwọlé yàn. So báwo láti wá lo ewé yìí fún ohun tí mo sọ. So ẹ bá mi já. Ọmọ Ọ̀jàgbá ọmọ Ọ̀jàgbá aborúbọyè ẹ̀làbọ̀rú assalamu alaikum hallelujah. Wọ́n fi ewé àtẹ̀kọ́ tó tọmọ aráyé ṣe. Ọmọ Ọ̀jàgbá ìṣẹ̀ṣẹ̀ lágbá. Ní báyìí tí a ti já kò tí ì tán síbẹ̀ o, ẹ tún bá mi pa ipò rẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ lágbá àgbà ní ṣẹ̀ṣe. Wọ́n fi ewé àtẹ̀kọ́ tó tọmọ aráyé ṣe. Ọmọ Ọ̀jàgbá ogun tí ó jẹ́ ewé rẹ̀ lókun kan. Ọmọ Ọ̀jàgbá ìṣẹ̀ṣẹ̀ lágbá àgbà ní ṣẹ̀ṣe. Wọ́n fi ewé àtẹ̀kọ́ tó tọmọ aráyé ṣe. Ní báyìí tí ẹ ti já ewé rẹ̀ ẹ ti wa egbò rẹ̀, ẹ máa wò pé ó ti tán. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà kò tí ì tán síbẹ̀, ẹ tún bá mi wa egbò rẹ̀. Number one spiritually ogbonge wàláìtàlá iná confam. Òyìnbó ló sọ̀rọ̀ tó pé fún òwe. Ó ní wàláìtàlá ìwọ ló ṣe ògùn kó tó ṣe ògùn. Ọlọ́run gan fi ọwọ́ sí ọmọ ọ̀dọ̀ àgbà number one. Oya ṣáàmà wọ ṣọlọ, ọmọ ìyá mi ṣáàmà wọ ṣọlọ. Ona ṣáàmà wọ ṣọlọ, ọmọ ìyá mi ṣáàmà wọ ṣọlọ. Yeye bọ̀ṣẹ̀ sórí sẹ̀, bọ̀ṣẹ̀ sórí sẹ̀, àṣejẹ́kù kan bẹ̀. Ọmọ Ọ̀jàgbá náà ń sọ. Ní báyìí ẹ ti pa epo, ẹ ti wọ́ egbò rẹ̀, ẹ sì ti jẹ ewé rẹ̀. Ẹ jẹ́ ká sọ ní, ẹ jẹ́ ká rìn sọ nílé kí lè ṣàlàyé lílò rẹ̀ fún yín. Ẹ máa bá mi ká lọ. Ní báyìí so
tẹ́ ti bá mi gẹ́ẹ̀tì àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin tí ò bá ẹ lè wá òrù ṣùgbọ́n tẹ́ bá lóru ẹ lè wá àwọn bíi ike àwọn nǹkan bíi kòkó stainless báyìí kò sí èyíkéyìí tí ẹ ò lè lò dandan kọ́ ni òrù wọn tẹ́ bá sì rí òrù ẹ lè lo òrù so ẹ bá mi gbé sẹ́gbẹ̀ rẹ ti sínú dáadáa ẹ gbé sẹ́gbẹ̀ kan so àwọn nǹkan tí alọ́jà yìí dandan ni a gbọ́dọ̀ sínú nítorí ìmọ́tótó ó ṣe kókó yálà nǹkan tí yóò mú sínú ni èyí ò fi wẹ̀ ni a gbọ́dọ̀ ṣe ìmọ́tótó ẹ̀ so ẹ máa bá mi sínú lẹ́yọ kọ̀ọ̀kan. ọmọ jàgbá aborúkọyè ẹ̀làbọ̀rú asálàmù àlékún aleluya. ní báyìí tí ẹ ti sùn tán ẹ gbé sórí iná ẹ ló kù ẹ máa bá mi ká lọ. sọkọ yọkọtọ ó ti rí àgbo wa ti rẹ́dì báyìí so ó ti di sọkọ yọkọtọ so ẹ bù sínú ike ìwẹ̀ yín àwọn èèyàn mi rí ẹwẹ́ kámẹ́rà bọ̀ bàbá. Ọmọ náà ẹ mọ gbóná ẹ máa mọ gbígbóná ẹ má jọ gbóyin lẹ́nu. Ìmọ̀ àmọ́ lẹ́yìn ètò ó dìgbà.